الله يا ربي طوال العمر للشيخ وعافية بخيرات بجاه شيخ الأماوي لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أيا زينا للهماوي ويا فخرا للهماوي فإشداء من ببركات بجاه شيخ الأماوي لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا عباد الله رجال الله عيننا بعون الله وكونوا عوننا لله أسانا بفضل الله لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أنا بسم الله بابنا تبارك حيطاننا يا أسي سقفنا كها يا عين صاد كفايتنا حاء ميم عين سين قاف حمايتنا فسيكفيك الله وهو السميع العليم ستر الله مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ ẹ̀dákun ẹni tó bá mọ ìyórí Ọlọ́run tó sì mọ̀ wípé àyè tá a wà yìí àyè orí Ọlọ́run ni àyè àánú Ọlọ́run ni téèyàn náà bá wá ń béèrè oore lọ́dọ̀ Ọlọ́run ẹni kó yọ́nú sí oore tọ́lọ́run fi hàn torí gẹ́gẹ́ bá Al-Kùránì ṣe sọ fún wa ó láwọn kan bẹ́ẹ̀ wọ́n á rí ìdẹ̀ra Ọlọ́run ó sì kájú lára rẹ̀ àmọ́ gbàtà Al-Kùránì ó parí rẹ̀ ó ní kèfèrí ní irú ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀. Ya'rifuna ni'matallahi thumma yunkirunaha. ẹni Ọlọ́run kọ́kọ́ pè ní kèfèrí láyé ṣètánì ni kìí ṣe pé ṣètánì olóhùn ò sí lọ́hùn ṣètánì sí lọ́hùn àmọ́ tọ́lọ̀ fi pé kèfèrí ni wípé ó rí ìdẹ̀ra Ọlọ́run lára Ádámù ó kájú lára rẹ̀ Ọlọ́run wá ní wa kana minal kafirin bọ́lọ̀ kọ́kọ́ pé èèyàn ní kèfèrí ṣètánì làkọ́kọ́ ẹni tọ́lọ̀ kọ́kọ́ pé kèfèrí èmi máa wá sọ fáwọn èèyàn wípé ṣètánì kìí ṣe bọ́lọ̀ ní ó sìn kò sí lọ́hùn Ọlọ́run kọ́ ni ṣètánì ṣe èèyàn lọ́sẹ̀ àtàrà ṣíṣe èèyàn ó padà di kèfèrí níwájú Ọlọ́run dákun ìwọ tó bá mọ̀ pé oore Ọlọ́run lélẹ́yìí tí wọ́n náà sì ń tọrọ oore Ọlọ́run bá ń pariwo Ọlọ́run pé Allahu Akbar. irú àyè yìí kọ́ ló yẹ kéèyàn ti máa pariwo àwọn ìmọ̀ ń bẹ́lẹ̀ tágbàdà gbọ́ wà sí lẹ́nu wọn àyè tẹ́mi wà yìí wọ́n ní wàá tọ́ kéwù ni. Adamallahu hayatakum. bẹ́ẹ̀ yẹn bá lọ ka Suratul Hujurati dáadáa gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ àfà nínú ìkìlọ̀ ńlá tí bàbá wa kan máa ń kìlọ̀ fún wa wípé kí ló dé tó ṣe pé a máa sọ fáwọn tí wọn kéwù tí wọn yé sáfà pé ẹ dákẹ́ Kùránì ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ṣe páwọn àfáà náà látò máa pariwo. látẹ́rìfà ń àsìwátàkùn fọ́kàn sọ́ọ̀tì Nabiyy ó túmọ̀ sí pààrà nàbì máa má gbogbo tí wọ́n bá ti ń kàtẹ́là nàbì ló wí àyè pariwo mọ́ ohun wọ̀ gbọ́dọ̀ gbórí ohun Al-Qur'an. dákun ìwọ tó bá lóore gbà lọ́dọ̀ Ọlọ́run tó sì mọ̀ pé kò sí nǹkan míì tó lè ṣe lẹ́yìn kò kì í tí wọ́n bá ní kó kí Ọlọ́run tó ń ronú pé o sì béèrè kan lọ́wọ́ rẹ̀ kò tí ì fún ọ béèrè lọ́wọ́ ara rẹ̀ yìí tó béèrè tọ́lọ̀ ń bù ọ́ kọ́. ẹlẹ́ẹ̀kejì ó ń sunkún pé ò tí ì rí lé kọ́ yàrá tó gbé nù ìyá rẹ̀ ta lọ́kọ̀. níjọ́ tó wá dáyé tó bá ń rò wípé mo ṣiṣẹ́ kò tí ì bọ́ sí i dákun níjọ́ tó tí ì kápá àti ṣiṣẹ́ ọba tó tọ́jú tó máa jẹ sígbà yàyà rẹ̀ sọ́ba yẹn ti kú ni.
ọmọlàkejì ẹ ti mọ̀ kó rora rẹ̀ pín ní pé orí ò lè kàn ún. gbogbo ẹni ọba mọ̀ pé orí lè kàn ún láyé, gbogbo ẹni tí bá ti ṣe dáadáa láyé yọ́nú sí i. àwọn kan bínú kúrò lórí láì ní òjòkó orí ọkàn wọn torí ibi tí wọ́n ti ń tó gbà á wọ́n wá rí ipò ti kan ọmọ táwọn jù lọ lọ́jọ́ orí wọ́n wá bínú kúrò ńgbà wọ́n padà dé wọ́n tún lọ tò lẹ́yìn ni kò sì lè kàn wọ́n tí wọ́n èkú ò láyé torí àwọn tí wọ́n tò ti pọ̀. gbogbo wọn tó bá wà mọ̀ pé ń tọ́lọ̀ ń ṣe fún ọ oore ni tó bá ń pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar. Subhana man amruhu ajibu. aláàfọ̀ oníwàásí wà lẹ̀. Subhana man shanu garibu. agboolé oníwàásí náà lẹ́tún ni mo wá ṣe wàásí. Subhana man lil wara qaribu. Allahu Akbar. Subhana man fi du'a yujibu. gbogbo owó tó o bá ti dèèyàn láyé mọ́ kú ò níbi tó ń ṣe kò tí ì kàn ọ́ nù ní torí kò tí ì pé. ìwọ tí wọn náà bá ti wá déèyàn máa rántí pé ìwọ lọ ta ọfà lóòótọ́ àmọ́ lọ́n lọ́bọ̀ ta. gbogbo owó tọ́fà rẹ bá ba ń tọ́ ta mọ́ má fi ẹni tọ́ tiẹ̀ ọba má fi ṣe yẹ̀yẹ́ o. torí pé ní títí ọba àwọn náà Ọlọ́run ni ọba fọwọ́ sí ẹni Ọlọ́run bá fọwọ́ sí kóun náà máa kí Ọlọ́run ẹni kó ju fáàrí ilẹ̀ àìṣe fáàrí. ẹ wo bàbá wa nígbà tí wọ́n dé oníkálukú wa ni wọ́n ń kí káàbọ̀ wọn kájú àpòmí télọ̀ tó rán sọ yóò fapò sí i. ìyá wa ẹ ṣé mo dúpẹ́ ìyá wa Ọlọ́run jàre yín pẹ́ abiyamọ yàtọ̀ sí ìyá ọmọ lásán. mo kí yín àṣẹ gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ọmọ òun dé èèyàn sáà kọ lẹ́tà sọ́lọ́run lára ọmọ ọlọ́mọ ó rí ntọ́lọ́run ó ṣe fọmọ rẹ̀ àmọ́ gbogbo ẹni tó bá pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́kún ní kọ̀rọ̀ ọmọ rẹ̀ ó sunkún ta gbangba kọ́dà wọn ní rí rẹ̀ dákẹ́. Mọ̀lánà Sheikh Abdul-Yakin Mustapha wọ́n daṣọ bò wá ń kọ̀kọ̀ wọ́n tún daṣọ bò wá ní gbangba. wọn àjà sunkúnjọ́ náà àṣàjọ ni wọ́n dá gbogbo wọn tó dájọ́ tó bínú kó number 1 gbèsè làwọn ọmọ rẹ̀ ọmọ san. torí bí èèyàn bá ti kó number 1 kọ̀ kájọ mọ́ gbèsè ló kù. bàbá Sheikh Abdul-Yakin Mustapha wọn wá kó number 1 àjọ yìí wá pọ̀. Alhamdulillah. bàbá wa Khalifa náà wá dúró àwọn náà tún wá ń dákalẹ̀. akíwọ Ọlọ́run o. Allahu Akbar. àwọn kan ní ẹ máa ń sọ fọ́lọ́run wípé kò jẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ a lè sọ torí òun lọ sàdéhùn. Ọlọ́run ẹ̀ sì sàdéhùn kọ́ yàdéhùn láàyò díhùn ajíràlì mùsùlùmí náà ló wí. àwọn kan bẹ nígbà wọn ti lọ tán mo gbọ́ lẹ́nu Sheikh Nuruddin. wọ́n ní kú méjì ní bẹ àwọn kan gbé kú mì àwọn kan tọ́ kú wò ẹni ó bá gbé kú mì wọ́n ń ṣẹ́kù mọ́ àwọn tó bá tọ́ kú wò ni wọ́n máa ń ṣẹ́kù torí kullu nafsin dha'iqatul maut. àti ọ̀dọ̀ Ọlọ́run kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ sì bá yan ọmọ rẹ̀ dáadáa èyí tá à ń ṣe yìí ń bí àwọn kan nínú wọ́n láti sọjọ́ bí Ànábì ó ti kọjá náà kọ́ kọjá o ẹni tó lè sọ fún wa kọjọ́ bí Ànábì kọjá lẹ́ni tó ráyè sọ fọlọ́run kọ́ ló ń dá sàlátù dúró bọ́lá bá ti lè dá sàlátù dúró mòlúdì náà dúró Ọlọ́run ò sì sọ fún wa pé bàbá yìí lòun ọ̀dà dúró àṣẹ gbogbo ẹni ó déèyàn láyé ara Ànábì lèèyàn gbà déèyàn. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ni ẹ má wọlé tọ̀ mí ìṣe wọlé tọ̀ Ànábì ni ẹ so mọ́ lóbi sọ bá Ànábì pé sọ fún wọn pé kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah. Ọlọ́run ò sí ọ̀rọ̀ sọ́rí nínú àdísùlù kùdìsí wọ́n téèyàn bá súnmọ́ Ọlọ́run tó súnmọ́ Ọlọ́run pẹ̀lú nàwáfìl etí rẹ̀ ó de ti Ọlọ́run ojú rẹ̀ ó dojú Ọlọ́run ọwọ́ rẹ̀ ó dọwọ́ Ọlọ́run gbogbo ntọ́ bá dì mọ́ Ọlọ́run ló mú ẹsẹ̀ rẹ̀ ó dẹsẹ̀ Ọlọ́run kò ní rìn lọ síbi ìbàjẹ́ wọ́n wá níbo ló ṣe jẹ́ mo ní Ànábì ní aṣíwájú àwọn Súfí nígbà tá Ànábì náà ṣe lójú ẹ̀ Ọlọ́run wá ní kọ́dísẹ̀mí Allahu qawlan lati tujadiluka fi zawjiha wa tashtaki ila Allahi Ànábì ni wọ́n sì parí lọ bá wọ́n ní wallahu yasma'u ta'awurakuma. àṣẹ ń tá Ànábì bá gbọ́ Ọlọ́run ní gbọ́ torí tí Ànábì ti dé tí Ọlọ́run
lọ́lọ́run fi sọ pé wallahu yasma'u ta'awurakuma. Akí ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹni tí wọ́n bírú ẹ̀ rí tí wọ́n sì lè bírú ẹ̀. Àwọn ànábì Ọlọ́run pọ̀ tí wọ́n síwájú ànábì. Àmọ́ Ọlọ́run ó sọ fún wa pé òun ṣàṣàlátù fẹ́ nìkan. Tá a bá wá là ń sọjọ́ bí ànábì tó bá ń bínú pé ó ti pọ̀ jù kò yẹ kó rí bẹ́ẹ̀. Júwe ẹni Ọlọ́run ṣàṣàlátù fún rí. Ọba tó dá gbogbo ayé tó dá gbogbo nǹkan ni wọ́n ṣàṣàlátù fẹ́ nìkan. Ẹni ó wá ṣàṣàlátù fún àwa náà wá ronú kí làwa náà ọmọ sí alámọ̀sọjọ́ bí rẹ̀. Ìwọ rọ̀bì tó a rí inú orúkọ ànábì rí ni àbọ̀ orílẹ̀-èdè. Wa ma faqada lima duna misla Muhammadin. Mọ́dàmú ara rẹ̀ bàbá sàkọ́fí mẹ́kálẹ̀ mọ́dàmú ara rẹ̀. Mọ́ tara ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Akáwọn òbí. Akiwa. Gbogbo ọmọ tó bá rí tó dé èèyàn láyé má bínú rẹ o. Ọmọ kan wá bá mi bàbá sàkọ́fí. Ó lè mi ìṣẹ́gbẹ́ lágbájá bó láyé lágbájá ṣe rí báyìí mo ní ṣe bí ìyá tiẹ̀ ṣe rí níyà rẹ̀ rí. Ó ní bò ní ìyá rẹ̀ ṣe rí lọ bèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé bò ló ṣe di lọ́dọ̀ bàbá rẹ̀. Ẹrù tí bàbá dì kalẹ̀ ìyá rẹ̀ ló gbé ẹrù ìyá tiẹ̀ ò rí gbèrú ọ̀nì. Àwa ń wà láàrin ó wá ń fọwọ́ ra kù pé àwa lọmọ lágbájá. Ẹ sọ fún wọn pé mi lọmọ lágbájá mo ní kò sóko ọ̀rẹ́ ń bẹ̀ ni. Àlùbáríkà bàbá ti ọ̀sán dọ́dọ̀ tiẹ̀ ni ò jẹ́ kán rí ọ. Wa khairun nasi su'asa fi qadimin. Akáwọn òbí. Akiwa. Gbogbo wọn tó olóbi láyé ni àbóbí rẹ̀ ti lọ. Má kájú lára wọn o, má ṣàdúrà fún wọn. Torí ń tọ́ da ìwọ kọ́ lọ da iṣẹ́ rẹ kọ́. Àṣepamọ́ àwọn òbí Ọlọ́run ni kó jáde lára rẹ̀. Àṣejèrè àtàṣeyọrí nìwọ ó bá dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣepamọ́. Aláṣepamọ́ làwọn òbí. Tọ́lọ̀ ń gbọ́ fúnra rẹ̀ fi sọ pé àní skúrí lí wọ̀líwálì dé ìkà. Ọlọ́ni lẹ́yìn mi àwọn òbí yín lọ́kàn. Gbogbo ń tọ́ bá wá dà láyé wọ́n kúrò lórí láì fún ọ ni o. Àwọn nǹkan ti ń le tí wọ́n bá. Ẹnìkan wá kúrò lórí láì fún ọ wọ́n gbé body pass lé ọ lọ́wọ́ má ló ń lò kú lo. Iṣẹ́ oníṣẹ́ ló gbé dání. Iṣẹ́ àwọn kan lọ yọ lára tiẹ̀ táyé fi ń pè ọ́. Ká tó lè sọ pé wọ́n náà da lára odijọ́ tọmọ rẹ bá dé yàn. Atara àwọn òbí akáwọn àfa wa. Akiwa. Mawlana Sheikh Adam. Radiyallahu ta'ala. Mawlana Sheikh Kamaluddin al-Adabi. Radiyallahu ta'ala. Ó ti tó yẹ máa ka orúkọ wọn báyìí kí n máa kà á báyìí. Òun náà ni wípé àsìkò ti lọ. Karamakumullah. Bó sì sọ pé ní wàásì gangan bẹ́ẹ̀ kalẹ̀. Bàbá wa halqa. Sheikh Shuaib. Ọ̀pọ̀. Ọlọ́run níjọ́ bàjẹ́. Àmín. Gbogbo ẹ̀yin àfà. Ẹ pọ̀ níkàlẹ̀ Al-Khalifa Akóredé mo kí yín. Prayer warrior omi dákẹ́ jẹ́jẹ́ bí ẹni tí ó lè gbé ni lọ. Yabis gbogbo yín ni mo kí. Mo ń rán Sheikh wa Lisanu Sheikh ìran wọn tí ó ní pé kan bá mi kí wọ́n wá débi lé ni wọ́n ní mo jíṣẹ́ fún Sheikh wọ́n ní mọ̀ kí àwọn mùrídìí òdodo rẹ̀. Mo kí bàbá wa Al-Mudir. Damallahu hayatakum. Ọlọ́run mọ̀ sábà kí. Àmín. Al-Oroki. Karamakumullah. Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ o. Àmín. Bàbá ẹ tó kí. Àwọn àfáà kan bẹ wọ́n kọ́ máa ń kéwú tẹ́wọ́ lọ́lọ́run ò ní jẹ́ ó jèrè. Ó dà gẹ́gẹ́ bí ẹni ó gbọ́jà lọ́mọ lórí tán lọ́lọ́run ò ní jẹ́ ó tà. Tó bá tà tẹ́lẹ̀ ta ni ó jíṣẹ́ fún. Ọba tó ṣe yín bó ti ṣe yín. Kò sí ntọ́lọ́wọ́n ọba àṣẹ kó fún yàn pọ̀pọ̀ bẹ́ẹ̀ yàn ọba ti láníyàn rẹ̀ Ọlọ́run sóre fún. Torí tí ọba gbogbo ẹ̀jẹ̀ lọ́lọ́run ti gbé tì wù. Mo kí bàbá wa tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ń padà bọ́ lọ́dọ̀ bàbá wa àgbà. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi ẹ dákẹ́ mọ́ bínú. Ìmọ̀ bí n bá ṣe wí ni. Salamun alaykum. Bàbá wa Ìmáàmù Ọ̀yọ́ mo kí yín ọlọ́mọṣàbá mi. Ẹ sáà fi sàmìnì mọ́ nílẹ̀ ẹ fi sàmìnì mọ́ nílẹ̀. Akéwùmọ̀ yáàyì mo kí yín ọlọ́mọṣàjárí ń pẹ́. Àlífà wa Abdulrafi'u bẹ́ẹ̀ ni àwọn senior wa ń dárú nù ni olójú Arab mo kí yín ọlọ́mọṣàjárí ń pẹ́ ọlá ìtóbi Al-Qur'an ọlá ìnábì lọ́dọ̀ Ọlọ́run
gbogbo ẹ̀yin tèmi mẹ́ gbogbo yín ni mo kí o àmọ́ sẹ́ rí i pé mo ti tó ọ̀dọ̀ àwọn obìnrin ló ti yẹ kí n bẹ̀rẹ̀ o àbí bẹ́ẹ̀ kọ́ ni àlífà mo kẹ́yìn ìyá wa o mo kí yín ẹyọ kan tí ó jẹ́ wá sí tiyín náà ni pé ẹ jẹun ọkọ níwọ̀nba oúnjẹ ọkọ yìí sóúnjẹ yín o torí ńjọ́ tẹ́ jẹun àárọ̀ ọ̀dọ̀ bàbá yín lẹ ti jẹ́ wọ́n ní ẹ wá lọ jẹun ọ̀sán lọ́dọ̀ ọkọ ni oúnjẹ ọ̀sán yìí sì sóúnjẹ àjẹyó refreshment ni ìpápánu ni ẹ dákun oúnjẹ wo ló dùn jù torí ẹ mo fi ní ẹ jẹun ọ̀sán níwọ̀nba kẹ́lẹ́ bá oúnjẹ alẹ́ jẹ rọrùn ọlọ́mọṣà bá mi kí àwọn òkúkú ní nǹkan kan tá a fẹ́ jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n lẹ́yìn obìnrin lẹ lóúnjẹ ọmọ adúpẹ́ lọ́wọ́ yín ẹ sábùn wa jẹ ń bẹ̀ àmàwàlà lè rí ọmọ kí lè rí ọmọ surname wọ́n ní a máa manage ẹ̀ ọlọ́run jà rí pẹ́ oúnjẹ ọmọ sì nígbà oúnjẹ ọmọ nígbà èrè ọmọ láéláé ni ṣé wàá zaman mọ́nì Allahu hayatakum kí mo wá sọ pé mi pẹ̀lú yín jọ wọ gíní nínú ní Darul àjọ wà ní kíláàsì ṣé kọjá àyè kọ́ ọ́n ọlọ́run jà rí pẹ́ bàbá mo kí azamal mọ́nì ọlọ́mọṣà jà rí pẹ́ ọlá ìtòbí alukur'an ọjà tọ́lọ̀ ń da ọlọ́run níjọ́ bàjẹ́ ọlá alukur'an lọ́dọ̀ ọlọ́run mo kí àfàgbà aṣẹ́kùn Nurudeen Arówólò hafizakumullahu wa ra'akum ẹrù tó wà lára yín pọ̀ ọ wà lára ẹlòmíì kò sírù àṣebẹ̀yàn bá ní táǹkù ẹni ó kú nìkan ni ò ní yọjú sí o àwọn tó kú ọ̀sọ̀ pàmò ń bẹ̀ ṣé wà Nurudeen ìmọ̀ tọ́lọ́run ọ yàtọ̀ sí ìmọ̀ lásán mo sọ fẹ́nìkan jẹ́ òní mo léyìn èka tíra mọ́ ọlọ́run tíra kan máa júwe ọlọ́run fún yàn ni ọlọ́run ní máa fira rẹ̀ mọ̀ yàn ọba tó fira rẹ̀ mọ̀ yín kò ní dàrú mọ́ yín lọ́wọ́ àmín ọlá ìtóbi alukur'an bàbá wa aláwọ̀ àstúrí ni àstúrí náà bisitiri kaljamil mo kí gbogbo ẹ̀yin bàbá olóyè ọlọ́run jàre yín pẹ́ ọlá níbi lọ́dọ̀ ọlọ́run mo kí kábíyèsí wa àbí ọlọ́run bá mi kí yín o ẹ̀yin rí ọlọ́run lára oyè tẹ́ ẹ jẹ lẹ́ fi wá bí torí ọlọ́run sọ pé tuutil mulka man tasha gbogbo ẹni ó du ọba kọ́lọ́jọba o ìyàlẹ́ lomi ìpadà jẹ o ọba tó wá fi yín sórí àga ó lẹ́ni ọba wù ú lòún mọ̀ fún ọlọ́run tó fi yín sínú ẹni tó wọ ọlọ́run tọ́lọ́run fi yín sórí àga ọlọ́run ò ní dá yín dá àwọn kan bí ọlọ́run fi wọ́n sórí àga tó ń sì padà lẹ́yìn wọn ọlọ́run ò ní padà lẹ́yìn yín o ọlọ́run ọmọ bá yín darí ẹ̀ ọlá ìtóbi alukur'an mo kí Sheikh wa almudir naam misana jasrai ìgbà tí a ti ń dákọ̀ Sheikh Abdulrasheed ní Àpòmù bàbá mo kí Sheikh wa Ibrahim Abu Rashid naam ìgbà tí a ti sọ pápó mu lẹ́ẹ̀kan bàbá mo kí mo fi mọ̀lánà Sheikh Abdulrasheed kí mo kí Sheikh wa ọlọ́mọsàjárí pẹ́ mo wá kí olùdarí ìjókòó anábùlùsí ọpọlọ náà ò ní dàrú mo wá padà sọ́dọ̀ bàbá mi bàbá Àṣàkọ́fì ń bọ̀ wá kí yín o ẹ̀yin gangan ni mo fẹ́ fi ṣe wáàsí o ní wáàsí kankan tí ń ṣe yìí ti ń dá padà tó ní wáàsí ti dé ibi tí ń gbọdọ̀ mọ́ yà ni bàbá aláníyàn rẹ̀ tí wọ́n bá fẹ́ fowó lẹ̀ wọ́n wà ní ìgbà tí wọ́n fẹ́ fowó bàbá Àṣàkọ́fì lẹ̀ wọ́n ní ògo wa ní wọ́n wá ní èmi náà fi 2000 mo fi dúpẹ́ lórí ọ̀rọ̀ bàbá Àṣàkọ́fì bàbá Àṣàkọ́fì àwọn kan lógo wọn láyé àwọn kan láyé wọn lógo àwọn kan wá lógo wọn láyé wọn ráàyè gbé ka wọ́n ní aláyé bàbá ọláyé gbogbo àdúgbò ni wọ́n mọ̀ sá àmọ́ yóò tọrọ owó tí ó fi jẹun ni ọláyé kò sógo ń bẹ̀ àwọn kan wá lógo ọlọ́wọ́ ọ̀fà ayé sínú ọ̀rọ̀ wọn ayé ọmọ pé wọ́n ń bẹ nínú rẹ̀ àwọn kan wá lógo wọn láyé wọ́n sì àyè gbé ka wọ́n sì ìyàwó fẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti sì ìyàwó fẹ́ àtògo àtayé ó lè dàrú bàbá Àṣàkọ́fì ọlọ́run wa bá yín pé mẹ́tẹ̀ẹ̀ta wọ́n padà ń sọ wípé ògo wa ni torí pé ọlọ́run fàyè kún ògo yín
ó tún wá ní kẹ́ ráyè gbé ka tí gbogbo ayé wá fi ń sọ pé ògo ni bàbá mo bá yín dúpẹ́ o. Alhamdulillah. ẹ wá bà ògo yẹn jẹ́ ntí òjògo yẹn ó bàjẹ́ ni wáàsí tí mo fẹ́ sọ fáwọn èèyàn ń bọ̀ wá bàbá ntí òjògo yẹn ó bàjẹ́ ni mo fẹ́ sọ fáyé ẹ wọ́dún tẹ́ ti wà lórí fíìdì ni wọ́n fún yín ní yellow card ìjọ làwọn kan lórí fíìdì náà ìgbéraga ọ̀jẹ́ wọ́n há wọn ní red card direct ni ẹ mègége kèé wá ṣe pé ẹ mègége lórí fíìdì ní kẹtù wá score kò sí mi yàn ṣe mègége tó tí ọba score ayé ò ní pàtẹ́wọ́ fún ẹ wá score tí èsè yọ kan tí èsè méjì kò wá sí tọ́jà kí score tẹ score tó jẹ́ kó yọ torí pé pass sáwọn ọmọ ọlọmọ ni gbogbo àwọn tí wọ́n gbẹ́sẹ̀ lé bọ́ọ̀lù lánàá ọ̀tá wọn ló gba bọ́ọ̀lù lẹ́sẹ̀ wọn àwọn tí wọ́n sì láwọn ò ní gbẹ́sẹ̀ lé bọ́ọ̀lù kán mọ̀ bá ká wọn lẹ́sẹ̀ tí wọ́n ń gbá bọ́ọ̀lù dànù àwọn ọmọ wọn pọ̀ lórí fídì tí wọ́n rìn kí wọ́n rí bọ́ọ̀lù gbá wọ́n ní bọ́ọ̀lù dà wọ́n ní bàbá yín gbá gbogbo ẹ̀ dànù bàbá Àṣàkọ́fí mo bá yín dúpẹ́ bàbá ní sọ̀rọ̀ wọn lọ́wọ́ Masha Allah. bàbá wa ìmáàmù Ọlọ́run jàre yín pẹ́ o Àmín. apadà sí ibú òní bá yín Àmín. apadà sí ìgbà òní bá yín Àmín. ọmọ ìdùnnú bàbá tìrísà Àkọ́fí àmọ́ gbọ́ wọn ọmọ ìdùnnú wọ́n ní ọba wọn sàmì tọ̀dọ̀ àwọn Àmín. kò ní bàjẹ́ Àmín. àbáwá nábùdù sì ti sọ lẹ́ẹ̀kan wọ́n ló ti pọ̀ Àmín. Àmín. Ọlọ́run níjọ́ tán Àmín. Ọlọ́run níjọ́ tán Àmín. Ọlọ́run níjọ́ tán Àmín. àwọn èèyàn rò pé mo gbingi owó ń jò ní tí ń sekú ìyá mi ni Akramakumullah. bàbá apadà sí ibò ní báyìí Àmín. kò sí tí mú mi ṣàdúrà yìí téèyàn bá wo ohun tó ṣẹlẹ̀ láàrin ṣètánì àtọlọ́hun orí ibú gbẹ̀yìn ni ṣètánì ṣe kò expect ẹ̀ ọba lójijì ni àmọ́ torí nǹkan mẹ́ta ó ní gbéraga ọláfojúdi ó tún wá lásọtán ọ̀rọ̀ kí lásọtán ọ̀rọ̀ ìsọfún Ádámọ̀ pé ana khairun minhu ìwọ sì lè rí ipò dájọ́ ẹnìkan lọ Ọlọ́run sì sọ pé la tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa bàbá Ọlọ́run jàre yín pẹ́ Àmín. Ọlọ́run jẹ́ rí múdélé o Àmín. àwọn kan ṣe wọn rí múdélé o dọ́là sáàyò òun fi àyà ti dúnìyà وهم يحسبون أنهم يحسنون صنعا. bàbá Ọlọ́run ò ní jọ bọ́ sọnù Àmín. ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run Àmín. wọ́n lá pé bẹ́ẹ̀ ṣe tó ṣe pẹ́yìn ní ìmáàmù gbogbo Mùṣín bọ́mọdé ń ṣàdúrà fún yẹn tún ṣe báyìí inú ẹ̀kọ́ tí mo bá lára bàbá wa Aláàjì Àgbà nù ni kò sí àdùn ọmọdé hùn bàbá Aláàjì Àgbà ó tún tẹ̀rí bàbá yìí ni wọ́n mọ̀ sí amínà amínà ẹ dákun kí lèyẹn wá dà láyé tó ní òsìrò bàbá Ọlọ́run níjọ́ bàjẹ́ Àmín. ọlá ìtóbi Al-Qur'an Àmín. mo kí bàbá mi أدام الله حياتكم. náà àmì kankan ò ní bàjẹ́ mbẹ́ bàbá kankan ò ní bàjẹ́ mbẹ́ wọ́n lá níyàn dáadáa tọ́lọ̀ fún yín wọ́n lá tilẹ̀ náà àní kankan ò ní bàjẹ́ bàbá ìrìn tí bàbá wa Àṣàkọ́fí rìn wọ́n àrìnrìn tọ́rọ̀ fún nu ayé wọ́n àgbárọ̀ nínú ayé bàbá wa gbà Ọlọ́run jàre yín pẹ́ Àmín. èmi a máa sọ lójú àwọn ọmọ máa lẹ́ni tó ní amọ̀kúnlẹ̀ kíyàn ẹni kóhun náà mọ̀ dúró kíyàn wọ́n ní kí ló dé mo ní lórí ìdúró láti bẹ̀rẹ̀ rùn oríkè àkọ́kọ́ ìdúró ni alladhina yazkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim. téèyàn bá ní ká dúró ká kúnlẹ̀ kíyàn ẹbọ ni ẹ sọ fún pé ká dúró kíyàn náà ẹbọ ni torí dúró ni kọ́díkọ́ mọ́tì sọ̀rọ̀ bẹ́ẹ̀yàn bá wá ní kúnlẹ̀ oríkè tàbí kí Ọlọ́run ni ẹ béèrè pé yìí tó kù ta ló ní ẹni tó dé àmọ́ kúnlẹ̀ kíyàn ó sì fẹ́ yàwó ó fẹ́ sunrun ọmọ ó kúnlẹ̀ ó dọ̀bálẹ̀ ó tún forí kan lẹ̀ ṣé ẹ rí bí aráhùn ní jẹ òkòwò tí ń jẹran súná aráhùn ní níjọ́ ni ó pè àwọn èèyàn wá jẹ tọ̀dọ̀ tiẹ̀ bàbá mo kí yín ẹ pọ̀ ó pẹ́ náà àwọn èèyàn máa expect pé ijó ni ó bàjẹ́
kàkà kọ́ bàjẹ́ ìmọ̀ ń da sí ni. Alhamdulillah. Wọ́n tún máa wá fún yàn lọ́dún iye ọdún tí wọ́n fún yẹn ti kọjá rẹ̀ tipẹ́. Ọba tí ń bá yín tò kò ní jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ o. Amina. Kò ní jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ o. Amina. Kò ní jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ o. Amina. Ọlọ́run Qur'ani lọ́dọ̀ Ọlọ́run. Amin. Nínú tíra Mawlana Sheikh Adamu kan an-nasiha ad-dinu an-nasiha níbi muqaddima rẹ̀ wọ́n ní nahmadullah alama an'ama alayna minal hidayati wat-tawfiqi wan-najah. Wọ́n jẹ́ òye wa pé nínú nímọ̀ Ọlọ́run ní kọ́lọ́n fọ̀nà mọ̀ èèyàn fúnra ara rẹ̀. Torí ẹ̀ mo fi sọ pé àwọn tìsín àwọn katira mọ̀rọ̀ Sufi ni àwọn tàná àwọn wọlé tọ̀ pátápátá ni. Tíọ́rì lọ́pọ̀lọpọ̀ ń ṣe wọ́n ṣe practical àìṣe practical ni ọ̀jẹ̀ kan máa dùn rẹ̀ torí ẹni tó sọ wípé nǹkan dùn ọ̀tọ̀ wo ni o. Kò sí sí ti ń jẹ́ tàṣọ́wùfù ìfẹ́ òdodo ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn tí wọ́n tán sára Ọlọ́run. Wọ́n bá ń béèrè lọ́wọ́ ẹni tó lóun tán sára Ọlọ́run ẹ béèrè pé ìdánwò wo lọ́lọ́run ṣe fún rí. Ẹni tó fẹ́ dẹni Ọlọ́run ẹ bí pé só ti palẹ̀ mọ́ àdánwò kalẹ̀ irú àdánwò wo lẹ pàdé nínú ayé bàbá Sàkọ́fì. Ṣé ẹ gbọ́ báyìí wọ́n ní kò ṣe é sọ tẹ́ ẹ bá sọ fún wa hàn. Àṣé àṣìbà náà sùn ayutiraku ayakulu amanna wa la yuftanun. Àṣé gbogbo ẹni ó fẹ́ dẹni Ọlọ́run sọ palẹ̀ má dánwò kalẹ̀. Torí ẹ̀ mo fi sọ pé ìní wàásì kankan tí ń ṣe bàbá wa ẹ̀yin náà ní ìmọ̀ kí. Níjọ́ tẹ wà lára bàbá wa Sheikh Abdul-Yakin. Rahimahullahu ta'ala. Wọ́n ròyìn bàbá wa Sheikh Wali Size fún wa èmi ò mọ̀ wọ́n àmọ́ mo mọ ẹ̀yin tí wọ́n bá ní mùrídìí òdodo tí ọkọ̀ ikú lẹ́yìn àfa rẹ̀ bàbá Sàkọ́fì mo gbé fún yín. Ṣé bẹ́ẹ̀ ṣe rí iná ni mùrídìí tó kù rí? Àṣé wọ́n sọ pé Súfì àti gbogbo aráàfin mẹ́rẹ̀ẹ̀rin yẹn àbí mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n gbọ́dọ̀ pé lára yẹn. Àkọ́kọ́ ni sọ́ọ̀d sọ̀fà olùkọ́lbì wọ sídìk. Bàbá Sàkọ́fì ọkàn yín mọ́. Ẹ tún wá lódodo lẹ́yìn àfa yín. Ẹlẹ́ẹ̀kejì òun ni àlùwàfáàwù ẹ pé àdéhùn tẹ bá Ọlọ́run ṣe ni. Tí a bá fẹ́ fún wa lọ́wọ́ wíìdì wọn ni yádùlá ìfọwọ́kọ àìdí. Fọ́mọ̀ nàkàtà fàyínàmà yankusu àlà nafsi. Wọ́n mọ̀ náà fà bímọ àdàlẹ́ ọ̀la fasayutihi ajran azima. Ajiru azimu láti jókòó ti yìí o. Àlùwàfáàwù ẹ pé àdéhùn tẹ gbà bẹ́ẹ̀ àtẹ Sheikh Abdul-Yakin ẹ̀jọ́ bàjẹ́. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alifanau ẹ sì tán sára àfa yín yàtọ̀ sí fanau rádaràda tí wọ́n ṣe láyé lé ní o kéèyàn máa mutí kó lóun ṣe fanau ọ̀dà tó bá ṣe pé lóòótọ́ ọgbà pọ́lọ́ ń lọ tí náà kí ló dé tó máa sì dì náà ṣe bómi náà ní méjèèjì Ọlọ́run náà ní bẹ lára méjèèjì. Alifanau gbogbo ẹni ọba lọ ń fẹ́ tán sára rẹ̀ torí ẹ̀ mo fi máa sọ fáwọn ìyá wa wípé abiyin pé nú ọkọ yín àtọmọ yín ta lẹ fẹ́ràn jù ẹ̀ ń dákọ ọmọ kí ló dé tẹ́ gbàgbọ́ wípé gbogbo ń tẹ́ bá fẹ́ kọ́ ọmọ yín ọ̀dà àfi kẹ́ tọ́jú ọkọ yín torí fọ́tò kẹ́ fẹ́ kọ́ ọmọ yín ó jẹ́yàn ọ̀dọ̀ ọkọ yín lẹ́ ti bẹ̀rẹ̀. Mo wá béèrè wípé ọmọ la fẹ́ràn lóòótọ́ ṣé kàdánwò lára ọmọ rí ni kí ló dé tẹ́ bínú sọnù kí ló wá dé tọkọ yín sẹ́yìn tẹ́lẹ̀ ní foríjì. Lára tí ń jẹ́ ìfẹ́ gbogbo pé mo nífẹ̀ẹ́ lágbájá ayọ́ challenge yẹ pé so ti pàdé àdánwò ń bẹ̀ ẹni tó ọba ń fẹ́ táyé ọba ti bu ọ lára rẹ̀ ìfẹ́ wọn ò tí pé ó dìgbà tí wọ́n bá bu ọ tí wọ́n bá wá rí pọ̀ padà wọ́n ní kí ni jẹ́ ìfẹ́ ẹnìkan ni mo kà á nínú pépà ìfẹ́ dùn gan ìfẹ́ nù ìwé bàbá sì fẹ́ nù. a tún ní kí ni jẹ́ iná ó ní wọ́n da iná sọ̀kan mo rí ó pupa yín mọ́ jó bá
ó lè sọ̀rọ̀ pa náà ẹni ó lè sọ̀rọ̀ pa náà lẹ́ni ọkọ̀ ọwọ́ bọ̀ náà ti náà jó ọkọ̀ ọwọ́ bọ̀ náà ó ní yé wọ́n ní kí ló ṣe ọ́ nínú jó mi wọ́n ní bó ló ṣe ju ẹ olójó mi gan ẹni ó wá ṣàlàyé gan èyí tó sì kẹrin nínú sùfíjò òun náà ní yáò òun náà ní àlìyẹkì ẹ̀yin náà wà lọ gbà lọ́dọ̀ Abduliyeki yẹkìnì tá a wá wí ari ilimul yẹkìnì ọkọ bẹ́ẹ̀ ilimul yẹkìnì ó wà nínú alukurani ari ainul yẹkìnì nínú alukurani àmọ́ ari hakul yẹkìnì baba kan wá ní kí ni hakul yẹkìnì mo ní wà abudu rabbaka atayatiyakal yaqin. ajẹ́pẹ́ tí ń jẹ́ yẹkìnù èèyàn máa sin lọ́hùn mọ́ ni mo kí bàbá mi hayyakumullah ọlọ́run jàre pẹ́ mudiru baytul umma wọ́n ní ẹwàá jókòó mẹ́wọ̀ wọ́n kì í ẹ kọjá wà abudu rabbaka atayatiyakal yaqin. ẹ̀sìn lọ́run lọ́lọ́run fi ṣe Abdul yẹkìnì hàn yín yẹkìnì yín ọ̀dọ̀ wọn ló wà èyí ò lè ka tíra mọ yẹkìnì tí ń wí yìí o àìbúdù rọ̀bákà ló wí ó sin ọlọ́run tí yẹkìnì yìí ó fi dé wọ́n wá ní ikú ni kìí ṣe kú ni yẹkìnì tí wọ́n wí mẹ́ o. bàbá yìí dákẹ́ mọ́ bínú tí wọ́n bá sọnù ẹ̀ mọ́ hemi o. ọlọ́run tó ní ẹ̀sìn mi kẹ́ ẹ lè rí pàápàá gangan téèyàn bá lọ kàtà nábì Ibrahim ọmọ pé Ibrahim ó sin ọlọ́run débi wípé tọ́lọ́run fi sọ fún pé wakazalika nuri Ibrahim malakuta samawati wal ardi waliyakuna minal mukinin. gbogbo ẹni tó bá wá fẹ́ ṣe báyìí ẹ dákun mọ̀ bẹ̀ wá lórúkọ ọlọ́run ẹ já tọ́jú ẹ̀mí ara là ń tọ́jú àtọ́jú ẹ̀mí ya khadimal jismi kam tashko li khidmatihi atatilubu ribha mimma fi khusranu akbil ala ru'i wastakmil fadahilaha wa anta birru'i fanta birruhi la biljismi insanu. gbogbo ẹni tí ń tẹ̀lé ṣéwù tí bá ti ń rí láì fi ṣéwù bọ́dì ṣéwù ní sìn kò sí ẹ̀mí rẹ̀ kò tẹ̀lé mi rẹ̀ bọ́dì ṣéwù ní sìn gbogbo ẹni tí bá sì ń ṣe kí dímọ́ fún bọ́dì yóò mọ̀ rí mistake bọ́dì ni. bàbá yìí ò rí mistake iṣẹ́ Abdul Yaqin kìí ṣe pé pàdé àdánwò ń bẹ̀ tọ́pọ̀ ẹ tún wá dúró ẹlòmíràn sọ wípé ẹ̀yin ṣe bọ́ ọmọ ṣéwù wa ni rárá ẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ẹ gbà pé ṣéwù náà ni wọ́n wà mí kalẹ̀ ọlọ́run ṣàánú àwa náà o ṣàánú àwa náà o járí ṣe bẹ́yìn ti ṣe ẹ̀yin ni wà sí wa tó bá rí báyìí lẹ́yìn kò sí ìmọ̀ ń bẹ̀ torọ́lọ́ lọ́sàdéhùn pé láàyò dé ìwọ̀n ájírà lè mọ̀ sílẹ̀. bàbá wa ìbáni ẹ jáde síbi ẹ̀dá kò mọ lọ́rọ̀ kẹ́kẹ́ mọ́ fẹ́ sọ. bàbá mi ọlọ́run járe pé ẹ má fi ọlọ́run dákun lẹ̀ o. ọlọ́run dákun jọ̀ọ́. ọlọ́run fẹ́ràn dákun. ibi téèyàn gbàgòkè yọ gbọ́dọ̀ ju tẹ̀sùbá òun lẹ̀ ẹnìkan ní kò sókọ ọlọ́run tó jẹ́ mo nígbà tí ìwọ gan ọ̀jẹ́ torí fọlíẹ́sítẹ̀ jí ibú lílo síwájú wọ̀lìyúmì nù bí ìwọ gangan ọ̀jẹ́ ọlọ́run wá fẹ́ kọ́ lọ́n jẹ́ o kò rọrùn bẹ́ẹ̀ ẹ dákun ẹ má fọ ọlọ́run dákun lẹ̀ o kẹrẹ arábìnrin kan olùsìn lọ́hùn ni ó ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun ọmọ tó wá bí kalẹ̀ ọjọ́ tí ọlọ́run wá ránṣẹ́ pé kí wọ́n lọ dojú ìlú wọn ìwọlẹ̀ ọwọ́ àti ọmọ yẹn lẹ́yìn sàskárù lọ́wọ́ ọmọ yẹn bá bẹ̀rẹ̀ ẹkún yẹn wá pọ̀ wọ́n dá alákẹ́sì kò dákẹ́ nígbà tó dé stage kan arábìnrin yẹn wájú tẹ̀sùn báàlẹ̀ ó ní kí ló dé a ṣe sọ pé ó dákun kọ́ jọ ọlọ́run gan tó dá wa bàbá ní ó dákun yín mọ́ dákun kí ló wí tábà ọlọ́run ní mọ́ dàlú wọn bolẹ̀ mọ́ dá padà síbi tó wà màláíkà wa ń bèrè kọ́ lọ́run kò ní ó dákun ọlọ́gbọ́n tó wí ni ó ní kọ́dà bí wọ́n bá ní kémi ọlọ́run ó dákun yìí mọ́ dákun mo ti wá dákun báyìí àfi kọ́ lọ́run dákun gbogbo ẹni tí ń ṣe tí ń yọ̀ pé àwa la rí i ṣe ẹ bá wa sọ fún un pé kó mú rìsọ́ọ̀tì wá gbogbo ẹni ọlọ́run mọ̀ọ́rún kíjọ lómi lọ ẹni kó mú rìsọ́ọ̀tì wá
bọ́ọ̀ bá ti wá rí rìsọ́ọ̀tì mú wa má sọ pé ọ̀dà jẹ lómìn lọ sọ pé dájọ́ ẹnìkan lọ níjọ́ mo ti mọ̀ yín mo wá fẹ́ dá wákà ọlọ́run dákun èmi ń bẹ̀ ọ́ má ṣe yín ilẹ̀ ní àrí ìpòsè níbi tó tọrọ yín kù sí. dákun tètè bá wa tún bẹ̀ ṣe ọlọ́run dákun àǹfààní bíbẹ̀ ọ́ má ṣe yín ilẹ̀ ní àrí ìpòsè níbi tó kù tọrọ yín kù sí níbi tó kù tọrọ yín kù sí o dákun tètè bá wa tún bẹ̀ ṣe ọlọ́run dákun àǹfààní bíbẹ̀ ọ́ ọlọ́run dákun àwa ń bẹ̀ ọ́ má ṣe yín ilẹ̀ ní àríkòṣe níbi tó kù tọrọ yín kù sí níbi tó kù tọrọ yín kù sí ó dákun tètè bá wa tún bẹ̀ ṣe ọlọ́run dákun àǹfààní bíbẹ̀ ọ́ ọlọ́run dákun àwa ń bẹ̀ ọ́ má ṣe yín ilẹ̀ ní àríkòṣe níbi tó kù tọrọ yín kù sí níbi tó kù tọrọ yín kù sí ó dákun tètè bá wa tún bẹ̀ ṣe ọlọ́run dákun àwa ń bẹ̀ ọ́ ọlọ́run dákun àwa ń bẹ̀ ọ́ má ṣe yín ilẹ̀ ní àríkòṣe níbi tó kù tọrọ yín kù sí níbi tó kù tọrọ yín kù sí ó dákun tètè bá wa tún bẹ̀ ṣe ọlọ́run dákun àǹfààní bíbẹ̀ ọ́ ọlọ́run dákun àwa ń bẹ̀ ọ́ má ṣe yín ilẹ̀ ní àríkòṣe má ṣe yín ilẹ̀ ní àríkòṣe níbi tó kù tọrọ yín kù sí níbi tó kù tọrọ yín kù sí ó dákun tètè bá wa tún bẹ̀ ṣe ọlọ́run dákun àwa ń bẹ̀ ọ́ ọlọ́run dákun àwa ń bẹ̀ ọ́ má ṣe yín ilẹ̀ ní àríkòṣe níbi tó kù tọrọ yín kù sí níbi tó kù tọrọ yín kù sí ó dákun tètè bá wa tún níbi tó kù tọrọ yín kù sí dákun tètè bá wa tún bẹ̀ ṣe. wọ́n fẹ́ gbàyọ̀ǹda lọ́wọ́ bàbá wa Akramakumullah. amẹ́dàkùn mọ̀lánà Sheikh Wa-Thaqofy kí n tó máa lọ owó kò na àfa oníwàsí látọ̀dọ̀ tèmi èmi náà ṣe ní 10,000 naira Masha Allah. ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run mo sì ń bẹ àfa oníwàsí náà pé ká má bínú ẹ dákun bàbá wa Sheikh Daud Alfa ńlá wọn sọ̀rọ̀ kan fún mi níjọ́ kan a pàdé níbi prógrámù kan àwọn kan náà tó wá ń pè mí bàbá wa ní Sheikh Abdulrahim bá wa sọ̀rọ̀ níwọ̀nba torí pé àfẹ́ fi tiwa ba àwọn kan nínú jẹ́ torí kínú àwọn èèyàn máa bàjẹ́ mo fẹ́ kí n tètè yọ̀ǹda rẹ̀ kò yé mi náà ẹni ọba sọ pé yé òun wàláhì irọ́ ló ń tọ̀ ń pa àmọ́ bọ́lá ń bá gbé nǹkan lé ọ lọ́wọ́ tọ́ ọ lọ́ọ̀fẹ́ ìbànújẹ́ mi ń bẹ lọ́dọ̀ rẹ̀ wèrè ọ̀tọ́rọ̀ àti jẹ́ wèrè Ọlọ́run ló gbé fún bí wọ́n ṣe sọ àwa lóko ńjọ́ mẹ́jọ náà wọ́n sọ wèrè ńjọ́ kẹjọ ńjọ́ tó lọ́n fẹ́ fún un ní súnà ìjẹ́ wèrè kò pé èèyàn dá sí débi tẹ́nìkan gbọ́ pé sàmẹ́yìnà òjònú náà ṣébi jùnú náà ni àbí jùnú. àwọn ìmọ̀ ni wọ́n ń bẹ́ kalẹ̀ yìí gbogbo ẹni Ọlọ́run bá fún ẹ dá ọlá padà sọ́dọ̀ ọlọ́lá má kájú lára rẹ̀ Ọlọ́run ò ní jọ́ bàjẹ́. Amina. ẹ dákun mo wá fẹ́ tọrọ yọ̀ǹda wọn àmọ́ owó 10,000 ti bàbá wa oníwàásí mo gbọ́dọ̀ ṣe é kalẹ̀ àfàwọn anábùdù sí. látọ̀dọ̀ bàbá àgbà Sheikh Ali Adamallahu hayatakum ọlọ́mọṣẹ́ járe yín pẹ́ kọ́lọ́mbà àsán yín lẹ́sàn-án rẹ̀ ẹ dákun gbogbo apáta owó àfàwọ̀ àgbà Sunusi
arówólò òun ni bàbá fún wa yẹn jẹ́ kí a support owó náà bàbá wa gbà ṣé ká lè ọlọ́run bá wa sọ yín ọlọ́run bá wa sọ yín dé láyà tàlàáfíà. Ayakafi 5,000 naira. 5,000 naira. 5,000 naira. Gbogbo apáta ìdákun torí Ọlọ́run.